bá a bá rí èèyàn kan tí wọn ò bí sípò ọlá, tí wọn ò fọlá tọ́, àmọ́ tá a rí èèyàn tó ràn lọ́wọ́ tó gbé e dépò ọlà, tó wá dijọ́ kan tó ń tọ̀hún ré kúrò ńbẹ̀ tó bá ara rẹ̀ nílẹ̀ ńlẹ̀. Àwọn tí wọ́n bá jọmọ Yorùbá àtàtà ń bẹ̀, wọ́n máa sọ wípé ẹ fi í lẹ̀. Ìdá ni ó pera rẹ̀ lẹ́rú. Kí wá ní nǹkan tó gbé àkànlò èdè yìí gan wá? Kábíyèsí kan ń bẹ ní ayé àtijọ́. Ó ní ẹrú kan tó fẹ́ràn dáadáa, Ìdá lorúkọ rẹ̀. Ó fẹ́ràn ẹrú yìí débi wípé bó bá ra àwọn nǹkan àtàtà yóò ra tẹrú yìí pẹ̀lú. Bó bá ra lẹ̀kẹ̀ yóò ra tẹrú yìí náà níwọ̀nba. Ó bá dijọ́ kan ló bá gbé ẹrú yìí, ó di ìpàdé àwọn lọ́balọ́ba. Nígbà wọ́n dé pàdé lọ́balọ́ba yìí tán, wọ́n pín oúnjẹ fún gbogbo wọn pátápátá, bẹ́ẹ̀ náà ni wọ́n ń jẹ tí wọ́n ń tọ́nu ńlá pókí. Àmọ́ ńgbà tí wọ́n kó oúnjẹ tán, tí wọ́n jẹun tán, ibi wọ́n kábọ́ sí ní ìdágbéra tí ń lọ rèé láabọ́. Lílá tí ń láabọ́ ni wọ́n bá níbẹ̀ pé ṣe bí olóyè nìwọ yìí, ṣe bí kábíyèsí ló bá wá. Ìdá bá dáhùn ló bá ní rárá o, èmi kì í ṣe olóyè o, ẹrú ni mí o. Padà, ẹrú ni ó. Ló tẹ̀lé kábíyèsí wájọ lọ́balọ́ba. Ni wọ́n bá lọ béèrè lọ́wọ́ kábíyèsí wípé kábíyèsí o, kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, káṣẹ ó pẹ́, kánrin kése kírùkẹ̀rẹ̀ ó dé kó dọkíní. Ará bí ní ẹrú lòun, ṣe bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí. Kábíyèsí ní Ìdá ni ó pera rẹ̀ lẹ́rú. Látìgbà náà ni wọ́n ti máa ń sọ̀rọ̀ yìí, ni wọ́n ti ń lo àkànlò èdè yìí. Téèyàn kan bá já láti ibi tó níyì lọ síbi tó wà ní yẹpẹrẹ, lọ síbi tó jẹ́ yẹpẹrẹ, nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó ń tọ̀hún ìṣẹ́ ní iyì, ni wọ́n fi sọ pé Ìdá ni ó pera rẹ̀ lẹ́rú. Ire o, ẹ̀yin ará.